ó ti dòfin o, ẹ̀wọ̀n Taara lẹni tó bá jí iná ìjọba ló ń lọ. Iléeṣẹ́ tó ń pín iná ìjọba ní ẹkùn Ìbàdàn Electricity Distribution Company IBEDC ti sọ pé ọ̀rọ̀ jíjí iná ìjọba lò tó ti di tọ́rọ́ fọ́n kálé yóò ròpin ìgbàgbé láìpẹ́ nígbà tí àwọn kọlọ̀rọ̀sí yìí bá ń rí ìdájọ́ tó wà nídìí ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ náà, Johnson Tinúoyè ṣe ṣàlàyé, ìwà jíjí iná ìjọba lò ti di ìwà ọ̀daràn tó wà nínú àkọsílẹ̀ tí wọ́n ń pè ní Electricity Act. Lára ìjìyà rẹ̀ sì ní ẹ̀wọ̀n pẹ̀lú iṣẹ́ àṣekára. Ó ní láàrin oṣù kínní ọdún yìí sí ọ̀sẹ̀ kejì, èèyàn 500 ó dín díẹ̀ lọ́wọ́ tẹ̀ lórí ẹ̀sùn pé wọ́n ń jí iná ìjọba lò. Látàrí ìdí èyí ni àjọ IBEDC ṣe pinnu láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìgbìmọ̀ amúṣẹ́yá kan tíjọba gbé kalẹ̀, ìyẹn Federal Government Special Investigation and Prosecution Task Force on Electricity. Ó ní àjọ yìí pẹ̀lú IBEDC tàwọn ni wọn yóò jọ máa ṣiṣẹ́ papọ̀ láti fi páńpẹ́ òfin mú ẹnikẹ́ni tàbí iléeṣẹ́ tí ajẹ́rìí ìwà ìbàjẹ́ náà bá ṣí mọ́ lórí, tí wọn yóò sì máa fojú wọn ba ilé ẹjọ́. Lára àwọn ìwà táwọn kọ̀lọ̀rọ̀sí náà ń hù tó sì ń pa àjọ IBEDC lára, gẹ́gẹ́ bí Tinúoyè ṣe wí, ní yíyọ iná kalẹ̀ nídìí mítà, gbígbé iná gba ọ̀nà ẹ̀yìn wọnú ilé, gbígbé iná kọ́ wáyà lálaalẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ọ̀kẹ́ àìmọye mílíọ̀nù náírà ní iléeṣẹ́ náà ń pàdánù lójoojúmọ́ látàrí ìwà ìbàjẹ́ tí ọ̀pọ̀ àwọn èèyàn náà ń hù, tí kò sì jẹ́ kí àwọn láǹfààní láti ṣe ojúṣe àwọn bó ti tọ́ fáwọn aráàlú tí wọ́n jẹ́ olóòótọ́. Tinúoyè sọ síwájú pé nípínlẹ̀ Ọ̀ṣun nìkan èèyàn 2 lọ́wọ́ ti tẹ̀ lórí jíjí iná ìjọba lò, àwọn méjèèjì sì ti fojú balẹ̀ ẹjọ́. Ó ké sí àwọn aráàlú láti dẹ́kun ìwà náà nítorí ìgbìmọ̀ amúṣẹ́yá tí yóò bẹ̀rẹ̀ sí lọ káàkiri báyìí kò ní í gbọ̀jẹ̀gẹ̀ rárá. Ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ yóò sì fi mú dánrin òfin. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.